má bínú jà pé mo ti dẹ dó látàárọ̀ bí kò ṣe pè mí yẹn tí mo ní mi gbọ́dọ̀ dẹ dó sílé mọ́ ibi tí mo rọ́ọ̀sì lọ gan orí mo sáré kúrò nítorí ibi iṣẹ́ mo wà ló jẹ́ kí n máa rọ́ọ̀sì bọ̀ nílé má bínú jọ. bíi jà lọ síbo jọ plan lọ sẹ́ni wẹ̀ náà kí ló ṣẹlẹ̀. mo ní kó jẹ́ ká lọ. jẹ́ ká wọlé sọ ọ̀rọ̀ wa jàre. bíi jà lọ. This movie you're about to watch is a very powerful and interesting movie, Orishawele. Please, I want to beg you, make sure you watch it from the beginning to the end. Number 2, if you have not yet subscribed, please click on the subscribe button and then hit the bell icon for notification. Send us your comments and we will reply your comments. See you in the movie. Bye. Auntie. Yes, sir. Mo tún rí yín bí. Ẹ wò jáde. Mo fẹ́ kẹ́ gbé mi dé. Ó yá kí n ti lọ létí pẹ́. But mo sáré lọ wo èèyàn kan bẹ́ẹ̀ ni wá. Ìlẹ́lẹ́rìí mìíràn lọ but mo yẹ rí yín gbogbo bí tẹ́ bá fẹ́ lọ máa gbé yín lọ. Ó ti ẹ̀ ti dà bẹ́yẹn bàbá. Ẹ ṣé. Ó yá. Gòkè. Jókòó dáadáa. Ó yá bàbá. Ẹ máa lọ báyìí. Ó máa ti dúpẹ́ láti dé kó bá mi sọ fún pé mo ti wá kó mo ti dúró mo ṣáà gan. Okay, no wàhálà. Kí ni mo wò yìí? Kí ni ẹ̀? Ẹni sọ̀rọ̀, sójú mi tàn mí lẹ́nu. Báàgì ẹ̀gbọ́n mi nìyí náà. Omi pẹ̀lú yìí ti dé. Wọ́n ti wàrà nìyẹn náà, àbí? Báàgì wọn ni náà. So báàgì ló gbé? Wọ́n ti wá dé tán ọ̀dẹ̀ wá sọ fún mi fún àwọn ọdẹ náà. Ọ̀dẹ̀ ẹ̀ṣọ́ pé báàgì yìí. Ẹni sọ̀rọ̀ wọn fẹ́ jẹun wò wọ́n fẹ́ wà ní. Ẹ̀gbọ́n. Ṣé ọ̀dẹ̀ ẹ̀ṣọ́ pé báàgì ẹ̀ lélẹ̀? Ẹni sọ̀rọ̀. Ẹ̀gbọ́n. Wò ó bóyá bó ṣe dé yẹn ó rí i pé bí ó tún ní appointment àbí bóyá ó gbàgbé kan owó. Èmi sì ń lọ tó bá ti dé kó bá mi sọ fún pé mo ti dúró. Dẹ́múlẹ̀ tó ti pe nọ́mbà ẹ̀ pé nọ́mbà ẹ̀ ò lọ mọ́. Tó bá ti bá mi sọ pé mo ti dúró ti pẹ́ mo ti lọlé. Ẹ wo bí ẹjọ́ tẹ bá ti ń bọ́ ta ẹ bá mi check wọn ta ẹjọ́ lè bá mi check wọn bí wọ́n wà around ẹ ti gbọ́ ẹjọ́. Wọ́n ṣàgbé wọn jáde lọ ṣe wọn ò tán. Wọ́n ní ọmọ ẹni kú ó sùn jọmọ ẹni nù lọ ṣé bọ́ọ̀rẹ̀ mi ṣe máa wá lọ nílé àdẹ̀ni rí kò dé kí n rìn bá àdẹ̀ ti wá rí níbo ni mo tún fẹ́ wá. Ó ti ẹ̀ ti dà Báyọ̀ báwo ni báwo ni báyìí ṣe ti bá mi rí. àwọn àìtí rí o bákan náà ṣì ni mo ti try mo ti wá kiri mo ti. In fact mo ṣe dé láti ibi tí mo wà lọ ni mo ti rìn mo yẹn ń wọlé sìn òun ni mo ní káàbùrú ẹ̀ kó bá mi lọ sọ́dọ̀ àwọn relative ẹ̀ bóyá ó tiẹ̀ lè bá mi rí. Ibo ni júwèé bẹ̀ fún mi jẹ́ kí mi sáyé lọ wá lọ. Ọkọ̀ balẹ̀ ó máa tó dé láìpẹ́ ó máa fún mi ní feedback ṣó ti yẹ fún. Nígbà wo báyìí. Ó máa tó dé láìpẹ́. O ní bá mi pe nọ́mbà owó lòwò mo báyìí bá mi tẹ̀ nọ́mbà ẹ̀ dá nọ́mbà ẹ̀
nọ́mbà yẹn wò báyìí kò lọ ṣe nọ́mbà yẹn drop mo èmi gan ti pé kò lọ everybody ló ti bá wa pe nọ́mbà yìí tí kò láwọn ọmọkàn tó ṣẹlẹ̀ bọ̀ fọkànbalẹ̀ a máa rí ṣó ti yẹ a máa rí fọkànbalẹ̀ ẹ̀ máa kí yẹn báyìí lọ́kàn jù a máa rí ẹ fọkànbalẹ̀ ọlọ́run máa ṣe ní rírí ṣó ti gbọ́ pẹ̀lẹ́ ṣó ti jẹun. oúnjẹ a máa rí a lọ sí kitchen kó wa lọ jẹun kó tẹ wọn kan jẹ kó fi sínú. ilé jẹun àbí tí bá rí o. wọ́n máa rí wọlé wa jẹun wọlé. Oyèbíyì tí wọ́n ní mo kí ò dá mi náà ni Oyèbíyì. Oyèbíyì ti wọ̀lú o ó ti dé o mo kí kò tí ẹ̀ tún dá mi lóhùn wàhálà ti dé wàhálà ti ṣẹlẹ̀ àfi kí n tètè lọ bẹ́ Kìtì kí n tètè lọ sọ fún Kìtì Oyèbíyì ti dé o. Nǹkan ti ṣe yí sí òun ìkìtìkìtì èkìtì jákèjádò èkìtìkìtì ọlọ́run mọ̀ mi kàn yà mí kàn ìbọn náà lọ́rọ́ ọkọ̀ ìpè mí nìkan tó rere sínú ilé ẹbí lé pàbí ẹbí polúwa rẹ̀ nígbà tó kọ fẹ́ tí ó jẹ kò níyàn ìyẹn lè wù mí jẹ àtọ́bẹ̀ èdè kọ́ni fún mi. Èkìtì kẹ́yìn ni ìtì mo rí o rí Èkìtì nǹkan ti ṣẹlẹ̀ kéṣẹlẹ̀ wàhálà ti dé níbo ọkùn ti wọ̀lú o ọkùn ti dé wàhálà ti dé Èkìtì kéṣẹlẹ̀ mo rí o rí o Èkìtì kéyìn ni kéyìn ṣẹlẹ̀ ọkùn ti dé o olóògùn wo wàhálà ti dé níbo wàhálà ti ṣẹlẹ̀ Èkìtì ọkùn ti dé ọkùn ti wọ̀lú olóògùn wo Oyèbíyì ó ti kú ikú bá wò kó kú Oyèbíyì ó ti wọ̀lú. Oyèbíyì ṣe ká ẹ̀ ti wọ̀lú o. ìjọ tó lọ ebi lè tè pa mí tẹ́lẹ̀ ebi pa mí ọ̀rọ̀ burúkú ló tún wá ebi yóò wọ̀ ló bá wa. Èkìtì ó jẹ́ wọ́n fọ oúnjẹ sí àmì oúnjẹ sí àmì Èkìtì ó bá tó ń jẹ lọ láyé ẹ̀ tó wẹ̀ ni. mo ní ìyẹn ti dé ó ti wọ̀lú mọ́lógún ti ṣẹlẹ̀. ibo ló ti rí wọ́n bá ti pàdé ẹ̀. èmi mo ń bọ̀ lójú ọ̀nà bí mo ṣe rí lójú ọ̀nà ọmọbìnrin kan mo wá rí ọmọbìnrin ń fàìn gan ó wá fà lọ́wọ́ ó sì fà lọ́wọ́ báyìí ó wá ń mú bọ̀ wá sínú ìlú mo wá ń kí mo ní Oyèbíyì o kò dá mi lóhùn ó ti ń bínú o gbó ogun ti dé ogun tètè ibi tó bá máa gbà tètè wàhálà ti dé o. kí màá ṣe ibo mo fẹ́ ságbà bẹ́ẹ̀ kò dá mi lóhùn o ibo mo fẹ́ ságbà yóò wà mọ́kọ́ṣẹ́lẹ̀ bẹ́ẹ̀ mẹ́bọ̀ ṣó ti gbọ́ yóò ti bẹ̀ òun jọ. òun bá ọmọ lọ mi mẹ́bọ̀. àfìgbà tọmọkùnrin bá tèmi jẹ́ àfìgbà tọmọkùnrin kó bá mi àfìgbà tó lé mi kúrò nínú ìlú Ìpò. Èkìtì níbo ni kí n gbà rẹ̀ ẹgbà ní. Oya, wọlé. Mo ní o wọlé. Mo ní o wọlé. Wọlé. sì máa wo orí àpèrè yóò sọ fún mi. o ìyálóde má jẹ tán ó ti sú mi o ṣe bá ṣe máa wo àpèrè rẹ tí ó ṣòfò
ilé parọ́ fún ọ mo ti rò mi ò rí rò. láàrin yóò sọ náà ni àbíkí la fẹ́ ṣe elédùn ọ̀sánú wa mọ́ yìí sọ. òun rèé o òun láàrin lúkòsí yìí o òun láàrin yìí o àbí òun láàrin yìí o. ṣé bọ́ ọ mọ̀ pé ara lúkòsí ò yá mo délé láàárọ̀ yìí ara lúkòsí ò yá ọjà bọ́ lórí ọ̀pẹ. bí mo ṣe kú òun ilé ọ̀dọ̀ mi bí mo ṣe gba ilé ọ̀dọ̀ ẹ̀ wá mo bá ìyàwó ẹ̀mí tí ń fomi mọ́ la. bó bá dé òun ni ẹnu ẹ̀ ló dùn sí. òun ní bínú náà ni mo fi ní kémi ọkùnrin kúkú mọ sáré bọ̀ kọ́mọ̀ sí wọ nìkan láàfin àbí òye mọ bínú sọgbọ́n mọ bínú wo já gbọ̀rọ̀ lúkòsí ní kádàrá ó lọ sí kọ kádàrá tiẹ̀ nù. mo mọ̀ pé ẹ̀yìn ẹ̀ ló wà. ọ̀tún já ní sùúrù ẹni tá a rí àìbínú sí o. mo mọ̀ pé ẹ̀yìn ẹ̀ ló wà ẹ̀yìn ẹ̀ ló wà báyìí. mo wà lẹ́yìn rẹ̀ tí mo rí ni mo sọ fún ọ tí mo rí ni mo sọ fún ọ ìlú yóò dà yóò túbà yóò túṣẹ lájà máa fún kàkà ká mọ̀ ní sùúrù sí lọ. sọgbọ́n ọ̀tún. òkú ni àbáláyé.